Alhaji Shuaib Ọmọnìyí Àkàngbé ẹ kú oríire ọjọ́ ìbí and at the same time happy retirement. ìyàwó yín olólùfẹ́ yín Àṣàbí tó ṣàdọ́là Ọ̀sùnkẹ̀mọ́ Aláṣọ International sọ pé. olólùfẹ́ mi ló lè ní ijó tí a ẹ̀ já kí. Tendency PT Creator. ẹ̀ṣẹ̀ ní tá ò bá tilẹ̀ ò dára púpọ̀ èèyàn ní kọ́lọ́hún jẹ́ oṣọ̀pọ̀dún láyé happy birthday happy birthday long life and prosperity láyé jẹ́ kó pẹ́ fún wa gbádùn ẹ̀ happy birthday. bẹ́ẹ̀ni gbogbo ayé ló ń gbàdúrà pé kọ́lọ́jọ́ ìbí tòní ó pẹ́ láyé. Alhaji Shuaib Ọmọnìyí Àkàngbé ọmọ wọn lóde Òṣogbo lónìí ọjọ́ 21 oṣù kejì ọdún tá a wà yìí 21st February. bá a ṣe ń kí yín kú ewu ọjọ́ ìbí bẹ́ẹ̀ la tún kí yín kú oríire ìfẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọdún 45 lẹ́nu iṣẹ́ ìjọba 35 years in service. kèrèmíkọ́ o àbáyín yọ àbáyín dúpẹ́. Congratulations on your 63rd birthday and retirement sir. àmì kì í má fọdún èyí ṣàṣepẹ̀kun ó ti tán láyé kẹ́mi mi ogun pẹ̀lú àlàáfíà àtọ́lámọ́lá bí ṣe lé lọ́jọ́ orí lé ní lèmi kún lọ́lá nínú ayé kí n má dọ̀là ẹ̀yìn sún mi síwájú hamudalila ilé today àṣeyàyú lọ́rọ̀ àlè tomorrow lèmi kún lọ́lá. Alhaji Shuaib Ọmọnìyí Àkàngbé bẹ́ẹ̀ ṣe ń ṣe ayẹyẹ oníbejì lónìí ọjọ́ ìbí ọdún 63 63 years àti ìfẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ìjọba 35 years in service. Your sweetheart Àṣàbí tó ṣàdọ́là ní ká ṣàdúrà fún yín pé pẹ́pẹ́pẹ́ lòun ń ṣe ńlẹ̀ àárọ̀ àtẹ̀pẹ́ńlẹ́sẹ̀ tẹ̀nà ògbó láíláí báyìí ló gbọ́ alábàáhùn. ẹ ò ní fọjọ́ ìbí tọdún yìí dágbére o ẹ ó sọ̀pọ̀ ọdún láyé bẹ́ẹ̀ ṣe ń fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ẹ ò ní fẹ̀yìntì lékú lọ́wọ́ orí olórí ò ní kéré iṣẹ́ yín ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ bí hakila haula wala quwwata illa billahi aliyyil azim amina. ìlú Òṣogbo yá mo fẹ́ kí celebrant délédélé. ó ti yá sẹ́lẹ̀ rú àgbo àgbàrá àgbo lọ́sùn fi ń wọ ọmọ rẹ̀ kí dókítà ó tó dé n ó korí kí ọlọ́jọ́ ìbí ó ti àmújó. sẹ́lẹ̀ rú àgbo àgbàrá àgbo lọ́sùn fi ń wọ ọmọ rẹ̀ kí dókítà ó tó dé n ó korí kí ọlọ́jọ́ ìbí ó ti àmújó. Alhaji Shuaib Ọmọnìyí Àkàngbé ẹ̀yin lọ́mọ Òṣogbo òròkè àsálà ọmọ aródẹ́dẹ́ bí òkun Òṣogbo òròkè tí gbé onílẹ̀ tí gbé àjòjì ọmọ ẹlẹ́yẹlé aró ọmọ àkùkọ gàgàrà tó lórí ọ̀pẹ rẹ̀ lé téńté ibẹ̀ ni wọ́n ti ń kí alára tantan ẹ̀yin lọ́mọ àtùpà 16 tí tàn lóró kí ilé ọmọ àrí pẹ́ta àrí pẹ́ta wọ́n gbà bí àrí mi bá pẹ́ta kẹ́ má ṣe gbà lọ́wọ́ mi o ẹ̀yin l'Òṣogbo òròkè ọmọ ògbójú obìnrin ẹlẹ́yẹlé aró olódì ẹ̀gà ọlọ́mọ yọyọ ẹ̀yin lọ́mọ yèyé Ọ̀ṣun aníyàn lábẹ̀bẹ̀ lẹ́ẹ̀kan sí Alhaji Shuaib Ọmọnìyí Àkàngbé ẹ kú oríire o àṣeyí àṣàmọ́dún sẹ̀mí kọ́tì your sweetheart ìyàwó yín olólùfẹ́ yín Àṣàbí tó ṣàdọ́là Ọ̀sùnkẹ̀mọ́ Aláṣọ International nílùú Ọ̀dẹ́ Òmu.